ẹ má gbàgbọ́ ni o àwọn wà lẹ́yìn ọlọ́run wà lẹ́yìn yìí o ṣùgbọ́n ìbò tá à ń dì dáná fún wọn ní rẹ̀ wọ́n ti kú pọ̀ mọ́ wọ́n ti di parí ọ̀tọ̀ sọ̀rọ̀ wa ni o dábàbọ̀ tá a nà ní ìta lè gbà wọ́n bá sọ pé ìbò yẹn à ń tọrọ wa ni wọ́n mọ̀ pé wọ́n kọ́ sí wa ṣe arúmọjẹ ni nǹkan tí mo ó fi wá ṣe arúmọjẹ ni wọ́n ti dìbò wọ́n ti bẹni máa wọlé sẹ́ni lọ gbówó lọ sí ilẹ̀ Haúsá ní tó ní dìbò báwo ni ráwọ̀ èrò ọlọ́jà à ń jẹ bàbá láàyè ọlọ́ má jẹ wá ní nǹkan tí mo fẹ́ bá yẹn. ẹ ṣe máa mi ọmọ òdùwà Iléyá. ẹjọ́ mà inú mi dùn púpọ̀ nítorí pé àwọn màmá wa sọ nǹkan gidi wọ́n torí pé màmá wa Sunday Adéyẹmọ ó ṣá ibẹ̀ ni mo ń lọ lọ́nà. àwọn dẹ̀ tuntun lọ bẹ̀ ní ọlọ́dẹ yìí wọ́n ṣàdúrà kan pé kọ́lọ́bá wa lọ́ra màmá sí kí wọ́n pẹ́ fún wa wọ́n dẹ̀ jẹ́ wọn mọ́ pẹ́ gbogbo abiyamọ náà kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àtẹ̀yìntẹ̀ wà ń nọjà ẹ gbọ́dọ̀ tí àwọn màmá wa yìí sọ wọ́n ló ti tó gẹ́ wọ́n ní kí gbogbo ká jẹ́ ọmọ òdodo tọkàntọkàn ká gbàgbé ń pa ohun tó fi ń tàn wá wọ́n nítorí pé wọ́n ti fi mílíkì ráìsì agolo di yíyá kan ti di yọjú ẹgbẹ́ ọ̀kan tó àwọn màmá sọ Yorùbá nation Yorùbá nation ọ̀dọ̀ wa à ń ṣe petition lọ́wọ́ www.ominirayoruba2022.org fún àwọn tí wọ́n ní android lọ́wọ́ wọ́n lè forúkọ lẹ̀ àti nọ́mbà wọn àbá wọn ṣe tí petition bá ti pé màá ṣàlàyé tí petition bá ti pé àwọn òyìnbó wọn wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá sọ pé nọ́mbà anybody. àwọn Yorùbá náà fẹ́ kúrò lóko ẹ̀rọ wọ́n ti bẹ́ẹ̀ lọ kì í ṣe ogun petition yìí ni pé forúkọ sílẹ̀ ó ní iye nọ́mbà tó. orí àwọn òyìnbó ti ní tó bá ti péye fígọ̀ báyìí kálukú máa lọ́rùn. ó lọ ní ẹ̀kọ́ ní kálukú lọ. ẹjọ́ wa fún wọn ní bóyá mi sì ti wà lẹ́gbẹ̀ẹ́. àgbálùmọ̀ yìí ní ká máa rà pẹ̀lú fún kọ́bọ̀ wọ́n á ti gbẹ́ ti yé pé ní ìdìbò nílẹ̀ mọ́.